Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillah kulu Allah fún fadilatu Sheikh al-Imam al-Busayri ọ̀nà Ogun. Bismillahir rahmanir rahim. Kulu Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillah kulu Allah fún gbogbo kú mùmínì àtàwọn àfáà. Bismillahir rahmanir rahim. Kulu Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillah ìzájà àmàṣẹ Ọlọ́run kó máa bá ìjọba Global Dahiratu Dhikrlahi àti gbogbo àwọn olólùfẹ́ Global Dahiratu Dhikrlahi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Bismillahir rahmanir rahim. Iza ja'a nasrullahi wal fathu wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba. Àmín ya Allah. Tọ́pìkì wa lónìí, ẹ gbìyànjú ẹ máa share àwọn program wa lórí ẹ̀kọ́ nípa oògùn ìwòsàn page. Ẹ máa share àwọn program wa. Tọ́pìkì wa lónìí ó jẹ́ nǹkan tó máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá jẹ́ aláboyún tó yẹ pé tọ́mọ ò bá jókòó dáadáa níkùn wọn. Ẹ gbìyànjú kẹ́ ṣe iṣẹ́ tá fẹ́ kọ́ yín. Ẹni aláboyún tọ́mọ ò bá ti wà ní position tó dá níkùn ẹ̀ tó jẹ́ pé ọmọ yẹn ò jókòó dáadáa, wàhálà ni ó máa padà ń lead to operation gbà míì. Kọ́lọ́ ṣàánú wa ń bẹ̀. Nǹkan tẹ́ rọra ṣe kò ná yín lówó. Láàdá tá bá rí ń bẹ̀ kọ́lọ́ mú lọ bá fadilatu Sheikh al-Imam al-Busayri ọ̀nà Ogun. Àdúrà wa gbà. Síwájú ká tó ṣiṣẹ́ yìí àbí tá bá ṣiṣẹ́ yìí tán, ẹ jẹ́ ká gbìyànjú ká fi nǹkan tá bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní. Account number fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn ọmọ aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Fún gbogbo ẹni tó bá dẹ̀ fẹ́ pè wá náà lórí any ìṣòro, spiritual problem ni, any kind of sickness ni, lórí ẹnikẹ́ni, lórí àìsàn àbí lórí àwọn ẹ̀mí àìrí, ẹ̀mí òkùnkùn tó ní ìrànlọ́wọ́ Ọlọ́run, ìrànlọ́wọ́ wa, ẹ WhatsApp wa, ẹ pè wá. A wà lórí YouTube, a wà lórí Instagram, a wà lórí Facebook, a wà lórí WhatsApp. WhatsApp number wa fún international number wa +2761295638 WhatsApp number wa nìyẹn. Nigeria number wa +2348034221159. Email wa globaldahiratu@gmail.com. Ẹ kàn sí wa. Ẹ dẹ̀ gbìyànjú kẹ́ máa make order lórí All-in-One by Sheikh Afagba Natural Herbs. Gbogbo ẹnikẹ́ni ìpèníjà lórí ẹni àìsàn lẹ lè lo product yìí fún, pẹ̀lú ògo Ọlọ́run bí sínú láì yóò sì gbọ́ control. Ẹni tí ò ní àrùn, tí ò láìsàn, prevention ni ó lè lò ó. Gbogbo nǹkan lẹ lè lò fún All-in-One by Sheikh Afagba Natural Herbs. Ẹ gbìyànjú kẹ́ get All-in-One. Ẹ lè rà fáwọn arúgbó, ọmọdé lè lò, àgbàlagbà lè lò, ẹni tó ti wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ó lè lò. Ẹ jẹ́ ká gbìyànjú ká get ẹ̀ lónìí. Gbogbo ọmọkọ́mọ tó bá dẹ̀bù nínú ikùn ìyá ẹ̀ tí kò wà ní position tó dáa, ẹ má bá mi wá ewé mẹ́ta péré lẹ máa lò fún. Ẹ gbìyànjú tó ń bá ní pé ọmọ ìwé ẹ ṣe scan wá ní ọmọ yẹn ò jókòó dáadáa níkùn ìyá ẹ̀, ẹ mọ̀ máa ń lead to operation. Kọ́lọ́ ṣàánú wa ń bẹ̀. Kò position tọmọ yìí wà kò dáa, ó jókòó ni, ó torí kodò ni, ó kẹsẹ̀ jáde ni, whatever, tọmọ ò bá ṣáà ti jókòó dáadáa nínú oyún, nínú ikùn ìyá ẹ̀, ẹ gbìyànjú kẹ́ ṣiṣẹ́ yìí. Ẹ máa bá wa wá ewé ọ̀yọ́yọ́. Ewé ọ̀yọ́yọ́ tó ń fi ń ṣe ọbẹ̀ original, ewé ọ̀yọ́yọ́ tó ń fi ń ṣe ọbẹ̀. Ẹ tún wá bá wa wá ewé ẹkù náà, wọ́n máa fi ń ṣe ọbẹ̀ ni, òun náà máa ń fà báyìí, àmọ́ òun máa ń ní flower purple. Purple náà ni. Ewé ọ̀yọ́yọ́, ewé ẹkù àti ewé abíwẹ́rẹ́. Ẹ gbó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ pẹ̀lú omi kọ́ọ̀pù kan kéré péré, omi kọ́ọ̀pù kan lẹ́ẹ̀fi gbó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Ẹ wá sẹ́, ẹ wá gbé fún aláboyún náà mu. Bí ìsíniláhi pẹ̀lú ògo Ọlọ́run, ọmọ yẹn position ẹ̀ a balance, a wà ní normal position tó yẹ kó wà. Bí ìsíniláhi pẹ̀lú àṣẹ Ọlọ́run, confirm ni o. Ẹ gbìyànjú kẹ́ lọ ṣe. Ládá tá bá rí ń bẹ́ẹ̀ kọ́lọ̀ ń bá wa mo lọ bá bàbá wa fadilatu Sheikh al-Imam al-Busayri ọ̀nà Ogun. Kó máa jẹ́ sàdákà járíyà fún bàbá.
tó bá ń bẹ nínú ìkẹ́ kọ́lọ́n ṣàlékún ìkẹ́ fún wọn tó bá ń bẹ nídàkejì náà nínú ìnira ni kọ́lọ́n bá wa yọ wọ́n kúrò nínú ìnira kó fi wọ́n sínú ìkẹ́ òun ló fi dakárọ̀ ọmọ rẹ̀ fi sílẹ̀ a lè máa ṣe kí ni o wọ́n á lè máa ṣàdúrà fún yàn tí yàn bá lọ kò jù bẹ́ẹ̀ yẹn lọ gbogbo ẹnikẹ́ni tó bá ní ìpèníjà pé ọmọ dẹ̀bùnú ẹ̀ ọmọ òjókòó dáadáa ẹ wá ewé ọyọ́yọ́ tí wọ́n fi ń ṣe ọbẹ̀ original ẹ wá ewé ẹkù yẹn náà máa fi ń ṣe ọbẹ̀ òun náà máa ń fà báyìí onífúláwà pọ́pù ó di méjì ẹ wá ewé abíwẹ́rẹ́ ó di mẹ́ta ẹ gbó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ pẹ̀lú omi kọ́ọ̀pù kan ẹ wá ṣe ẹgbẹ́ fáláboyún náà pẹ̀lú ògo Ọlọ́run ọmọ yẹn máa wà ní position tó dáa ọmọ yẹn máa dúró dáadáa so fún ẹnikẹ́ni tó bá ní ìpèníjà báyìí sọ́lẹ̀ kan náà ẹ gbìyànjú lórí ìpèníjà lórí ẹni oríṣiríṣi àìsàn tó bá òkú bá èèyàn àbí lórí spiritual problem kíní kan oṣó ń dà mí láàmú àlìjọ̀nú ń dà mí láàmú àjẹ́ ń dà mí láàmú whatever ẹ̀kọ́ tá àti Global Dahiratu Dhikrlahi Islamic Organization Rukia department àbí spiritual department àdáyín lóhun gbogbo bíkíbi tó bá wù kẹwàá abẹ́ ní ìbéèrè kan lórí kan sí kejì ẹ pè wá nọ́mbà wa láti fi sílẹ̀ yẹn lẹ́ẹ̀kan sí nọ́mbà wa WhatsApp nọ́mbà wa ní fún international nọ́mbà wa South Africa làwa wà for now so +2761295638 WhatsApp nọ́mbà wa nìyẹn +2761295638 ẹ WhatsApp wa àdúrà ló ń gba agbára kọ́ ẹ dẹ̀ gbìyànjú gbogbo ẹ invite àwọn olólùfẹ́ yín kó wọ́n máa jàǹfààní àwọn ẹ̀kọ́ ògùn ìwòsàn tá ń kọ́ra wa lórí péjì yìí ẹ máa share program yìí káàkiri káwọn èèyàn lè jàǹfààní ẹ̀ ládàá lẹ́yìn náà ń gbà yín ẹ ti understand àdúrà wa gba inshallah rahman ọlọ́run ní dá wa láàmú o onífàìsàn burúkú ṣe wá o ẹ gbìyànjú all in one ó ṣì ń lọ o ẹ lè wá kó lóòsès ẹ lè order fún ní ósès ẹ lè order fún ní pé single pé fẹ́ dára prevention ni treatment ìdẹ́ni lórí ẹni àìsàn yóò gbọ́ control ẹ ti understand àwọn egbòogi tá a fi ṣe egbòogi wa ní Africa ń bẹ́ẹ̀ egbòogi ní Arab country ó bẹ́ẹ̀ egbòogi ní Asia continent ń bẹ́ẹ̀ àwa pàkẹ́ ní South Africa so àwọn ìjọba dẹ̀ test ẹ̀ ó gbọ́dọ̀ àwọn ìjọba kọjá wọ́n approve ẹ̀ ti rí báyìí so àdúrà wa gbà ẹni tó ti wà lórí àìsàn lọ́jọ́ pípẹ́ tó lòun ti lò nǹkan sáìsàn ohun títí pé kò lọ ayé lọ́wọ́ sí ni ẹsẹ̀ lọ́wọ́ sí ni ó lọ́wọ́ nú lẹ́sẹ̀ nú gbàgbé gbìyànjú kó lo all in one because lẹ́yìn ìgbà tá a kó egbògi sí agbègbà spiritual line tó jẹ́ pé tẹ́nìyẹn nǹkan tó ń ṣe yẹn tó bá pọ̀ lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú bí yóò ṣe ṣiṣẹ́ fún agbègbà spiritual line ẹ ti understand this so mo lò kó rí bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn dẹ̀ ń fọwọ́ ẹ̀ sọ̀yà kódà ní tí ò lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó rẹ̀ kódà àwọn tí wọ́n ń bẹ lọ́wọ́ ọmọ ẹ ti understand lóríṣiríṣi nǹkan cancer ni diabetes ni gbìyànjú kẹ́ lò all in one by Sheikh Afagba natural herbs ẹ̀rí àdúrà wa gba inshallah rahman ọlọ́run ní dá wa láàmú o ọlọ́run àgbà àdúrà ẹnì kọ̀ọ̀kan wa o òun ní ẹ ti rí báyìí ẹ̀rí báyìí so òun ní so àdúrà wa gba inshallah rahman so bí ètò tòní ṣe jẹ́ nìyẹn gbogbo ẹnikẹ́ni tí ọmọ kò bá ṣe kí ni o tí ò bá jókòó dáadáa nínú ìyá ẹ̀ ẹ lọ ṣe ètò yẹn àdúrà wa gbà ẹ gbìyànjú lẹ́ẹ̀kan sí ẹ fi nǹkan tẹ́ bá lágbára ẹ fi ṣe sàárà sí àkáǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà nífà àwọn ọmọ aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria. Masalamu wa ila liqai.